Èmi ni ọmọ yín ní tòótọ́ Títílayọ̀ Òkúnọ́wọ̀. Mi ò ní ẹjọ́ púpọ̀ láti tò ní àwúrọ̀ bí kò ṣe láti pe àkíyèsí yín sí ikú tí ó pa ọmọ Nàìjíríà ní ìlú Ítálì ní àtàrí wípé wọ́n kọ̀ láti fún ní ìwé ìgbélùú. Ọmọkùnrin jẹ́ ẹni tó ti ìlú Libya wọ ìlú Ítálì. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ìyà ló jẹ kó tó débí. Ẹ má tí ì rìn jìnnà, mi ò mọ̀ rí o. Mo ti gbúrò pé ọmọkùnrin náà kú, ọmọ 25 years of age ni. Ṣùgbọ́n mo wá rí fọ́tò ẹ̀. Fọ́tò ọmọkùnrin náà, òun ló wá mú mi produce fídíò yìí. Fọ́tò ọmọkùnrin náà tí mo rí, òun ló jẹ́ kí n decide láti gbé fídíò yìí jáde síta. Ohun tí mo ṣàkíyèsí nínú fọ́tò náà gangan ló mú mi gbé fídíò yìí síta. Ẹ̀yin amòye, ẹ̀yin ni mò ń bá wí pẹ̀lú ìjọba ilẹ̀ Nàìjíríà. Èmi gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run, ẹni tí a fi àmì òróró yàn, mo wo fọ́tò ọmọkùnrin yìí, mo rí ìràwọ̀ ẹ̀. Àánú ṣe mí tí ẹ bá rí bó ṣe ń wòran, tí ẹ bá rí bó ṣe dúró, tí ẹ bá rí bó ṣe múra, tí ẹ bá rí bó ṣe ń rẹ́rìn-ín, ẹ ti rí wípé ògo ńlá kan ni ọmọkùnrin. Ìṣọwọ́ lajú wòran ẹ̀, ó dàbí ìṣọwọ́ lajú wòran Dúrótóyè, the Nigerian presidential aspirant. Ó dàbí ìṣọwọ́ wòran Ṣówọrẹ, Ọmọyẹlé Ṣówọrẹ, the Nigerian presidential aspirant. Ó tún wá dàbí ìṣọwọ́ wòran Obama, the ex-American president. Kí ni àkíyèsí tí mo fẹ́ fàyọ nínú fídíò mi yìí ni wípé wọ́n rí ògo ọmọkùnrin yẹn ni o. Èmi ò gbà pé ó fikú parẹ́, wọ́n pa á ni. Ṣùgbọ́n èyí tó wá kan ẹ̀yin ìjọba ilẹ̀ Nàìjíríà, ẹ̀yin aṣáájú wa àti ẹ̀yin amòye orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, ó ní wípé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí àwa ọmọ Nàìjíríà ń rí ní ìlú òkèèrè, èsì mẹ́ta péré ni ẹ̀yin ìjọba máa ń fún wa. Ta ló rán yín níṣẹ́ lọ́sàn? Kí lẹ̀ ń wá kiri? Ṣé rí ohun yìí kì í ṣe ohun tí ó dára rárá. Kí ẹ gbọ́ pé ìṣòro bá wa ní ìlú òyìnbó, kẹ́ máa ní kí là ń wá kiri. Ta ló rán wa níṣẹ́ lọ? Nígbà míì ẹ kàn tẹ̀ sọ pé kán dá wa padà sílé. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé tí ìlú bá rọrùn, kò sí ohun tí àlejò ń wá kiri o. 50% àwọn tó wà ní ìlú òyìnbó wọ́n fẹ́ padà sílé. Tó bá rántí olè, tí wọ́n rántí ojú títì tí kò dára, tí wọ́n rántí iná tí kò sí, wọ́n á sì mérí, wọ́n á dorí kodò, ilé ò ní wù wọ́n lọ mọ́. Ta lẹni tó fẹ́ kú sájò? Ta lẹni tó fẹ́ gbé lájò? Ta ni àjò hùn? Ta ni àjò alọ má padà hùn? Bí kò ṣe ẹ̀yin tí ẹ wà ní ipò àṣẹ láti fa iná sílùú, láti fi ṣe ojú títì, láti rí wípé omi lọ déédé. Èmi ilẹ̀ Haúsá ni wọ́n bí mi sí, wọn ò fi ọjọ́ kan mú iná lọ rí nílẹ̀ Haúsá. Ní ilẹ̀ Yorùbá náà ti múná lọ, ìlú Èkó náà ti múná lọ. Wọn ò fi ọjọ́ kan mú omi lọ nílẹ̀ Haúsá. Omi àti iná kì í ṣe ìṣòro ilẹ̀ Haúsá rárá. Ẹ̀yin aṣáájú ilẹ̀ Yorùbá, ẹ wá di ẹni tó ń yíra sọ́tún, tó ń yíra sósì, tẹ́ máa forú rìn ní àdúgbò ibi tí kò ti síná. Ọlọ́run rí yín. Kókó ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ dìmú, òun ni wípé gbogbo àwọn ọmọ Nàìjíríà tó jẹ ìyà láti wọ ìlú òyìnbó, don't go too far. Èmi ò pẹ̀lú wọn, visa ni mo bá wọlé, visa ni èmi bá wọ abroad. Ṣùgbọ́n tí ẹ bá gbọ́ ìròyìn àwọn tó jẹ́ pé wọ́n bá Libya wọ̀lú, ẹ sunkún, ẹ má sunkún o. Ṣé kán tó débí ni àbí ohun tó jú wọn rí nílùú Libya? Hábà,
ìkúnlẹ̀ abiyamọ ẹ ṣàánú ṣebóbìnrin ló bí ọ̀pọ̀lọpọ̀ yín. ṣé rí ohun tó gbọ́n mi ṣe fídíò yìí gangan ni ìràwọ̀ tí mo rí ní inú kádàrá ọmọkùnrin tó kú ní ìlú Italy. ìràwọ̀ yẹn ní agbára gan fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ kàn gbọ́ pé èèyàn kan ṣekú pa rẹ̀ látàrí pé wọn ò fún ní document nílùú Italy. mo fẹ́ kẹ́ lọ gba picture yẹn, kẹ́ lọ wojú ọmọkùnrin yẹn, mi ò mọ̀ rí o, mo fẹ́ kẹ́ lọ wojú ẹ̀ ẹ rí wípé ìràwọ̀ ní eléyìí tí wọ́n tẹ̀rì nílùú Italy. ẹ tún wá mọ̀ nǹkan tó dùn mí, ohun tó dùn mí ni wípé kì í ṣe ní kì í ṣàná ni àwọn èèyàn ti ń kú nílùú Italy, ṣùgbọ́n wọ́n fún ọmọkùnrin yẹn ní royal burial. wọ́n fún ní royal burial. ẹnìkan ṣaláìsí nílùú Italy, ó ti lò 30 years, ó ní ìwé ìgbélú, ó nílé, ó bímọ, ó ní mọ́tò, kò rí iṣẹ́ ṣe, kó máa rí iṣẹ́ ṣe. ó jẹ owó ilé, ó jẹ owó omi, ìrònú ló pa. wọ́n fún ọmọbìnrin náà gbà tó máa kú because ọmọ kan ló bí, kò sì lówó lọ́wọ́. wọ́n fún ní chicken burial. ẹni tó ti lò 30 years tí ò ríṣẹ́ ṣe, chicken burial. tí fún àǹfààní ẹ̀yin tí ẹ kò bá mọ̀ pé ìjọba ìlú òyìnbó wọ́n ní àkànṣe ètò ìsìnkú fún àwọn tí wọ́n bá ní owó láti sin òkú wọn. wọ́n fún ọmọbìnrin ní chicken burial. a kò tilẹ̀ ká tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti gbé sin. ṣùgbọ́n èyí tí kò ní ìwé ìgbélú, royal burial to the extent tó jẹ́ pé àwọn ọmọ nílùú ń bínú wípé ìsìnkú ọmọkùnrin yìí ṣe ní agbára tó yìí, ṣé is he a governor? royal burial fún ẹni tí ò ní ìwé ìgbélú. ẹ wò, mo fẹ́ sọ fún yín ẹ̀yin ìjọba, èyí tó kàn yín gangan máa fi parí ọ̀rọ̀ yìí because ọ̀pọ̀lọpọ̀ yín kò ní time fún social media. tọ́rọ̀ bá ti kàn yín òun lẹ máa ń tẹ́tí sí ní social media. so kí n parí ẹ̀ pẹ̀lú ṣókí ọ̀rọ̀ kan, ẹ mú lọlé o. ṣe rí gbogbo àwọn tó jẹ́ wípé ìdààmú ìlú kò dára, òun ló gbé wọn kúrò nílùú. tó bá kù ìṣẹ́jú kan kí ẹ̀mí wọn bọ́, wọ́n fi èpè ránṣẹ́ sí yín. ẹ dẹ̀ wá wò ó, èpè kì í jà lóòjọ́. ẹni tó jẹ́ wípé desperation ló gbé kúrò Nàìjíríà látàrí wípé òun ò ní kú sí ìlú, òun fẹ́ lọ survive ní ìlú òyìnbó. tí ìdààmú àti ìṣòro bá pa wọ́n, tó bá kù ìṣẹ́jú kan kí ẹ̀mí wọn bọ́, wọ́n ń fi èpè ránṣẹ́ sí ẹ̀yin ìjọba. ọ̀pọ̀lọpọ̀ yín ní owó lọ́wọ́, ẹ kò rí oorun sùn. ọ̀pọ̀lọpọ̀ yín bímọ, ẹ kò gbádùn ọmọ tí ẹ bí. ọ̀pọ̀lọpọ̀ yín ṣiṣẹ́ tọ́jú ọmọ nígbà tó kù díẹ̀ kí ẹ jèrè ọmọ yín gbẹ̀mí mì. ẹ ṣe ire o, ẹni ayé bá kàn kó ṣayé ire. bó ṣe ire ló bá ń ṣe, olúwa mi rí ọ. bó ṣe ìkà ló bá mọ̀ ṣe, olúwa mi rí ọ o, ẹni ayé bá kàn ẹ ṣayé ire. ẹ ṣe ire o, ẹni ayé bá kàn kó ṣayé ire. ẹ ṣe ire o, ẹni ayé bá kàn kó ṣayé ire. ẹ tún dìbò ẹ̀sìn yín lẹ́yìn tí ẹ mọ̀ pé ẹ ti mọ ẹni tó máa débẹ̀. ẹ kàn máa dààmú àwọn ìyá arúgbó, ẹni kan lọ máa tò. ṣé ẹ kò ní ìyá ni àbí ẹ kò láàánú àwọn àgbàlagbà? tí mo bá rí àwọn àgbàlagbà tó ń tò, mo máa ń merí ni because mo mọ̀ pé ẹ̀ ń tún àwọn tó ń tò jẹ ni. ẹni tó máa débẹ̀ ẹ mọ̀. ṣé Jonathan ni ó contest ni àbí bàbá Ṣónẹ́kàn contest? ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe ń fà wọ́n síbẹ̀. ẹ yé dààmú àwọn tẹni kó máa joyè mọ́. gbogbo ẹ̀yin tí ẹ wà ní ipò agbára, tí ẹ mọ̀ pé we are under dictatorship, tẹ́ ń fi democratic bojú. ẹ ṣe ire o, ẹni ayé bá kàn kó ṣayé ire. kẹ́ lọ rántí wípé ikú kò kọ ẹnìkan sílẹ̀, ikú kò ní kọ ẹnìkan sílẹ̀ o, ẹni ayé bá kàn kó ṣayé ire.